Ọláyínká ìyá rẹ̀ ní kí ọ̀pọ̀ ọdún wúrà rẹ̀ ní kí ọ̀pọ̀ ọdún ó ní kórí mọ́tò sọdún bànújẹ́ kí n kí ọ̀pọ̀ ọdún mo kí ọ̀pọ̀ ọdún mo mọ̀mọ́ kí ọ̀pọ̀ ọdún láṣẹ ìsàmọ́dún mo kí ọ̀pọ̀ ọdún rí kẹ́mọdé lónìí orí mi àfiré ọmọ olówó dùrọ̀ ọmọ ajíbọ̀sùn mo tún ti dé àròyé ní iṣẹ́ mi ọmọ ajífẹ́gbèsèré Yusufu Ọlákúnlé Àkànní ọmọ ẹ̀gbámọ̀ Lísàbí ọlọ́dún ní mọ́mọ́dún rẹ̀ lọ́dún bí ọdún bá ti dé ẹ̀gbọ́n Fàrúkù oyínmọ́dún rẹ̀ nínú afárá èkúkú mọ̀ tiẹ̀ lálárèrè ẹ̀gbọ́n mi ìṣúra gẹ́gẹ́ bẹ́jọ́ láti mọ̀ tiẹ̀ nínú àpà ọdọọdún ní ńlá sológúnlógún ẹ̀gbọ́n Àlímà ọdọọdún nìkan solọ́gbọ̀n lọ́gbọ̀n ọdọọdún láàrin oróbí ogbó ọdún láàrin ọmọ òbí lórí àtẹ ọdọọdún lámọ̀ rí ọwọ́ láṣẹ Elédùmarè ọba ọmọ àbíkẹ́ ọmọ lọ dáadáa wọ́n sì mọ̀ bọ́ dáadáa ọmọ aráyé ní kó bá o sì ní kó bá yàn Àkànní ó yá kárẹ̀ ilé àwọn bàbá tó bí ọlọ́mọ Ẹ̀gbá nílé èèyàn tó rẹ̀ bẹ̀ kó mọ́ ṣàfihàn ìgbàmọ̀ Lísàbí ọmọ agbóògbò àkàlà ìwọ lọmọ wọ́mú lókè nọmú sálòrò òkúkúkun àgbà tó bá ṣe wọ́mú wo sọ̀rọ̀ jẹ́ ńlẹ̀ bàbá tó bí ọ ní Ẹ̀gbá ní ìyá tó bí ọlọ́mọ Ẹ̀gbá méjì sì rẹ̀ wọn kì í jara wọn níyàn òjè rẹ̀ lákẹjọ bí èrò Ẹ̀gbá tí mo sẹ́yìn òrò kí n tó ṣẹ́tẹ̀ gúnmọ́lú ìwọ lọmọ òrò mi pagi òrò mi pọ̀pẹ́ ọmọ òrò tí pa gbàgúdà ni wọ́n po kí àwọn bàbá tó bí ọlọ́mọ ńlẹ́ ọmọ àtẹ́wọ́ gboyè ọmọ àfúrọ̀ gboyè àtẹ́wọ́ mẹ́wàá làwọn ìyá tó bí ọlọ́mọ mú gboyè nílé Òwu lákẹjọ bí ọmọ àṣẹ́rẹ́ tí mú mi tó dára ìsàlẹ̀ òrò òun á sì mọ́dún yùngbà ọmọ ẹni dúdú ilé ọmọ bẹ̀ ṣe ń jọ́ sí pupa tó mọ bẹ̀ ṣe òkúkú sílé ọmọ erin jogún ọlá ọmọ òsílẹ̀kùn palẹ̀kùn dè àṣẹ ìyísà ọmọdún igba ọdún kan ní lókè èèpẹ̀ kélédùn àrè mọ́mọ́ jẹ́ òfọdún èyí sá àṣẹ mọ́ ìwọ wà nílẹ̀ ìwọ sì mọ́ ga sí ni ọmọ ọlọ́jọ́ bíi tòní bọ́bá wa ń bèrè pé ta ni pẹ́ ṣàṣẹ ọ létí mo pé wọ́n bá ń bẹ̀ ọ́ pé ta ni pẹ́ ṣàṣẹ ọ létí mọ́ ò pé mi Àríkẹ́ Chanta ni èmi lọ́mọ olówó òdùrú mo sunkún gbadé òwúlọ́kọ̀ gbadé ò bẹ́ẹ̀ dé fẹ́ẹ́ béèrè tán.